ẹ mọ̀ pé oríṣiríṣi oúnjẹ ló wà fún ìgbà kan. Àkókò tá à ń jẹ oúnjẹ kan òun náà ni àkókò tó à ń jẹ àwọn kọ̀ọ̀kan. Ẹ máa ní kí lè sọ ìwé àkókò kò yé yín. Bẹ́ẹ̀ ni oúnjẹ tí mo mú wá fún yín lénìí ó ní ìgbà àkókò tó máa ń wù yàn jẹ tẹ́ pé tí season yẹn bá ti dé báyìí ẹ mọ̀ pé dandan ẹ gbọ́dọ̀ gbé ìlú la ẹ gbọ́dọ̀ mí pepper soup òun ni mo fẹ́ ṣe fún yín. Ṣẹ̀wárí àkókò tó máa ń mú jù óyá jẹ́wọ́ gbà wo cold season rainy season ni tó tútù yẹn bá ṣọ̀kalẹ̀ sí ẹ lára má yiri ẹ̀ wò jẹ́ kí nǹkan tí mo fẹ́ kọ́ ẹ yìí ọ̀lọ́ dà á lé náà kó wá gbé mu wàá mọ̀ pé yes ó dìbẹ̀dìbẹ̀ òtútù náà ó máa fò lọ ni àbí oníkàtá ni àbí oní cold flu ni àwọn nǹkan bẹ́yẹn pepper soup yìí ó máa le jìnnà. Ẹ jẹ́ kí n ṣe kí ni kí introduce yín sí àwọn èròjà mi. Of course kí ni la fẹ́ lò assorted àwọn nǹkan inú ẹran ṣàkìrè abọ́dí mo ti parboil ẹ̀ because àwọn nǹkan inú ẹran yìí ẹ̀dọ̀ gbogbo ẹ̀yẹn ìdọ̀tí ẹ̀ kò kí ń jẹ́ kí omi ojú pepper soup kó look palatable ṣó ti yé yín so àti parboil ẹ̀ àti season ẹ̀ but mo ti parboil ẹ̀ báyìí meaning mo ti jẹ́ kí gbogbo kìíní yẹn kó ṣàn dànù ìdọ̀tí yẹn. Pepper soup spice wa òun lélẹ̀. This is our Cameroon pepper. Of course pepper soup ni ẹni tí tẹ́ bá ti ń gbọ́ pepper náà ni ẹ má yẹ kẹ́rù báyìí. Then seasoning wa lélẹ̀ iyọ̀ lélẹ̀ Alubosa ìwọ tó bá ti mọ̀ mí dáadáa ó mọ̀ pé mo love Alubosa dáadáa garlic and ginger then Efirin saint leaf làwọn olóyìnbó ń pè Efirin làwa Yorùbá máa ń pè àti Scotch bonnet pepper àtàròdò. Kí ni pepper soup without pepper náà la fẹ́ ṣe. Ṣé wá rí nǹkan tó wà nínú bíbá yìí Efirin yìí garlic and ginger Alubosa àti rodo òun la lò pọ̀ ẹ rí iṣẹ́ tí ara tí èmi Alase Nimi tí mo máa fi dá. Let's get started. Ní báyìí mo ti heat up pan mi ṣó ti yé yín so ẹran tí mo ní parboil nǹkan yẹn ẹ rí pé ó mọ́ dáadáa ẹ rí pé ó mọ́ mo ti parboil ẹ̀ so báyìí ẹ gbọ́ ṣàrà pan mi ó ti gbóná lẹ̀ a máa wá da season díẹ̀ sí àti ìsebẹ̀ díẹ̀. Màá wá rọra bu omi sí ẹ máa fẹ́ jẹ́ kómi yẹn pọ̀ èyí ni láti lè sè àti pé súùpù ẹ̀ òun gangan ni àṣẹfẹ́ bẹ̀rẹ̀ yìí o. So ẹ jẹ́ kí bẹ́ẹ̀sì súùpù yín kó dùn dáadáa tó ti yé yín. Ní báyìí màá wá cover àjẹ́ kó ṣòkòtò wọ̀wọ̀ kó hó mọ́ra wọn ẹ mọ̀ pé a ti parboil ẹ̀ so I'm very sure ká fún ní like 10 minutes 15 minutes ẹran yẹn máa rọ̀ dáadáa. Ẹ jẹ́ kí ẹran yín kó rọ̀ dáadáa kò jẹ́ pé kéèyàn gbé ẹran náà hàn kí ló dé tó ti yé yín so ẹ jẹ́ kó rọ̀ dáadáa à ń padà bọ̀. Ó ṣòkòtò wọ̀wọ̀ ṣẹ́kù ẹ máa ní kí ni mo máa ń sọ yìí slang tèmi nìyẹn o ó rẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ now I can easily say ẹran yóò ti bọ̀ ẹ ní kí ni reason eléyìí ata ni pepper soup ni anything pepper òun là ń dà sí. Lẹ́yìn gbogbo atótónu pé ẹran lọ ó bọ̀ ó ti rọ̀ dáadáa ẹ jẹ́ ká da ata rodo tẹ́rí yẹn mo ti chop ẹ mọ̀ pé mo chop díẹ̀ mọ́ bíbá iná. It's pepper soup already you know that. Then Cameroon pepper lele àwọn míì máa ń go as far as using atagugun but Cameroon pepper àti rodo ó ti dá fèmí ìwọ tó bá mọ̀ pé o like ata ẹ má yẹ kí Cameroon pepper yẹn pọ̀ because Cameroon pepper máa ń jẹ́ kó ju pepper soup kó máa fẹ́ máa dúdú bákan bákan tẹ́tìrì gbogbo bẹ́ẹ̀ ó marinate cherry eléyìí ta blend ata garlic àti ginger àti efirin òun la lọ̀ pọ̀ yìí o so gbogbo ẹ̀ ó máa wọnú ara wọn ẹ tètè jẹ́ kí ó tètè wọnú ara so that ó máa marry ẹ lè máa gbóòórùn séètì yẹn ẹ lè máa ṣó ń yé ẹ jẹ́ kí n add little water
because pepper soup ni kò tún gbọ́dọ̀ pọ̀ jù kó má lọ ṣàn jù kó dẹ̀ má lọ lose this. I'm gonna cover for like 2 minutes. Oh, ọmọ ẹ wò ó ti fún ní some minutes Efirin yẹn gan ti ó ti tòrò sínú ẹ̀ wọ́n ti marry ara wọn. Now pepper soup spice wa òun lélẹ̀ ẹ lè ra any spice of your choice òun lélẹ̀ ẹ má yẹ kó pọ̀ jù kò pọ̀ náà bí mo ṣe dà tán so máa wá hard omi sí ẹ máa ní pé kí ló dé tí mò ń ya omi yìí no wọ́n bá ní kò tún gbọ́dọ̀ ṣàn jù because mi ò lo any thickness sí so báyìí a máa wá taste ẹ̀ bá taste ẹ̀ ń sìn tó bá ní kí n ṣe fi seasoning sí àbí kí n add salt sí torí ní báyìí mo mọ̀ pé ẹran yẹn ti tu oró dáadáa sínú omi yẹn so tó bá need màá add ẹ̀ tó bá need then kí ló ṣẹlẹ̀ what is it now oh kí ló ṣẹlẹ̀ so now I'm okay with the seasoning and the salt ẹ jẹ́ ká dúró ó dáadáa. Wow hey ẹ wojú ọbẹ̀ kẹ́ mú yán o ẹ wojú ọbẹ̀ kẹ́ mú yán our fish soup is ready. Nínú òjò wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n yá gbé lura mo ti pa àti ṣetán ẹ̀kọ́ ni mo like máa fi jẹ fish soup mi ẹ̀yin lè lo rice o síkọ̀tẹ́ lè jẹ ẹ̀dẹ̀ lè mú lásán ẹ̀yin tèmi báwo ẹ̀yin tèmi ẹ lè rọra gbé ọdẹ kù sí oyè yìí náà ẹ ṣáà ní kí ẹ lọ sí kitchen kẹsì báyìí ṣóyè yín àbí kẹ ní káwọn ọmọ sí kọ́ bá yín pìpì ẹ̀ báyìí náà ẹ jẹ́ kí n bù ẹni bí mo ṣe rọra dáìs àwọn ẹran yẹn wíníwíní ni ẹran gbọ́dọ̀ pọ̀ jù ẹran pẹpẹ súpò tó gbọ́dọ̀ pọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ gbọ́dọ̀ tóbi jù bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká bu omi ẹ̀ kí pẹpẹ súpù là ń jẹ la fẹ́ mu ṣẹ̀rí báyìí wọ́n tó bá tún láìkì efirin pé kó máa rí lójú ẹ̀ efirin odindi o lè má grate ẹ̀ báyìí kó dà sí bákan náà ló máa fún ẹ bákan náà ni but if you try this twist perfect mo ti ṣe tán o Alase ló ṣẹlẹ̀ a máa gé báyìí ní ṣẹ́rí a máa wá gbé mu ẹ jẹ́ kọ́kọ́ gbé súùpù yẹn mu ná. Tẹ́ bá ti try recipe ẹ jọ̀ọ́ ẹ make sure pé ẹ comment below ṣó ti yé yín mi ò lè wait láti kí n gbẹlura Alase ni mí ó jọjọ́ mi ọjọ́ àlùbáríkà ọjọ́ ayọ̀ ire o.